Ọ̀yọ́ tún ti dé o. Wọ́n bá ń gbé àjíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ó dàbí ẹni pé tí wọ́n gbà lérò gan leléyìí. Ìwọ tó bá fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ gangan, tó fẹ́ mọ̀ túmọ̀ ohun tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí, dákun má kánjú, má sáré, má sì wọ farabalẹ̀ wo fọ́nrán yìí dáadáa kó o wọ ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ kó o lè mọ̀ túmọ̀ tí wọ́n ń pè ní àjíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ká tó mọ tẹ̀síwájú, ẹ jẹ́ á kọ́jọ gbọ́ bí wọ́n ṣe ka Ọ̀yọ́ anthem náà, orin Ọ̀yọ́ sí gbogbo etí gbogbo ọmọ Ọ̀yọ́ lágbàáyé. Lánàá òde yìí ni gbogbo ohun tí ń jẹ́ ojúlówó ọmọ Ọ̀yọ́ ní tilé toko lẹ́yìn odi parapọ̀ sí gbọ̀ngàn Aláàfin ikú bàbá yèyé fún àpérò alágbára kan tó lágbára nípa ọ̀rọ̀ Ọ̀yọ́ níwá lẹ́yìn lọ́tún lósì. Lẹ́yìn tí wọ́n ka Ọ̀yọ́ anthem tán ní ọ̀kan lára àwọn ojúlówó ọmọ bíbí ìlú Ọ̀yọ́ tó jẹ́ olùkọ̀tàn ni wọ́n bá ki ìtàn mọ́lẹ̀, ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ìtàn bí Ọ̀yọ́ ṣe tawé tagbò, ibi tí Ọ̀yọ́ Aláàfin jagun dé tí wọ́n gbalẹ̀ dé fúnlẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ á tanra wa, tá a bá ní ṣe àbòsí, tá a sì ní ṣe rìkìsí, ẹ má jẹ́ tàn yín, kò sí ẹni tó jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ tàbí ẹni tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá tí ó gbọ́ ìtàn yìí àbí tí ó fetí rẹ̀ gbọ́ gbogbo bí wọ́n ṣe pìtàn yìí tí ò ní máa kọ́ ní ààhin, tí ò ní máa wò kí wàá lọ ṣẹlẹ̀, kí ló dé tí Ọ̀yọ́ Aláàfin ṣe wá rí báyìí. Ó yẹ kí Ọ̀yọ́ ó ti gbòòrò jù báyìí lọ pẹ̀lú gbogbo àdúrú tàn ńláńlá àti pa rabandẹ̀ tí Ọ̀yọ́ Aláàfin ti kó. Ẹ̀yin yẹn wá níbi tí ọ̀rọ̀ ti ń lọ ní gbogbo àwọn èèyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá kí bàbá ọba Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá kí Mọ̀wádé. Ẹ má jẹ́ ń tàn yín, kò wá sí níbi ayẹyẹ níbi àpérò ńlá yìí gbogbo ohun tí ń jẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ pátápátá bó ṣe pọ̀ tó ní òde Ọ̀yọ́ ni wọ́n wá kí bàbá wa ọba Abímbọ́lá kí Mọ̀wádé ẹlẹ́wù ẹ̀tù ikú bàbá yèyé, ọmọ kú tí kò gbọ́dọ̀ pa, ọmọ àrùn táwọn ò gbọ́dọ̀ ṣe, ọmọ òfò, ọmọ àdánù tí kankan ò gbọ́dọ̀ ṣe ń bẹ̀. Àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yìí bí wọ́n ṣe pọ̀ tó pátá ni wọ́n wá ń fi dọ̀bálẹ̀ sí níwájú Aláàfin Ọ̀yọ́. Wọ́n dọ̀bálẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ó bẹ̀rẹ̀ látòrí àwọn ẹgbẹ́ ọlọ́kọ̀, ẹgbẹ́ onígàárí, ẹgbẹ́ elépo, ẹgbẹ́ oníṣu, kódà kò fẹ́ẹ̀ sí ẹgbẹ́ kankan orí dọ̀bálẹ̀ ní gbalaja. Ọlá Aláàfin mọ̀ tóbi o, ọlá Aláàfin mọ̀ pọ̀ o. Ó dàbí ẹni pé ìtàn yìí tí wọ́n gbọ́ ló mú orí àwọn èèyàn wípé Aláàfin mọ̀ tóbi o, Aláàfin mọ̀ kàǹkà o, Aláàfin mọ̀ rẹ̀gẹ̀jì o. Nǹkan kí ẹsẹ̀ ràgò. Àwọn èèyàn wọn ò mọ̀ dá kíkí dúró ní bá wọn á fi dọ̀bálẹ̀ gé, ní bá ń dọ̀bálẹ̀ ní sàn wọn á fi dọ̀bálẹ̀ pé ẹ̀jẹ̀ á kí Aláàfin, ẹ kí Aláàfin. Èyí tí mo rí ọjọ́ mi lójú, ẹ má jẹ́ àtàrà wa. Aláàfin ju ojú tá a fi ń wò ó ju ẹnu tá a fi ń pè lọ. Ọba l'Aláàfin, ọba ni Aláàfin. Àwọn èèyàn yìí wọn ò dáwọ́ kíkí dúró, oníkálukú ní ìsàkì Aláàfin ni, ìsàkì Aláàfin ni, ìsàkì kódà ń gbò tó ààyè kan ní ẹ sọ fáwọn èèyàn pé ó ti tó báwọn. Àwọn èèyàn gbá oníkálukú sàn gbìyànjú pé àwọn náà sàkì Aláàfin, àwọn náà sàkì Aláàfin, á sàkì Aláàfin, á sàkì Aláàfin, á sàkì Aláàfin. Ẹ sáré bí ẹ ṣe ń wá, ẹ rí bó ń kálukú sáà ṣe ń wá, àwọn náà sàkì Aláàfin ni, á sàkì Aláàfin. Àṣìtẹ́ èèyàn bá gbọ́ ìtàn ìlú rẹ̀ tó sì gbọ́ ìtàn Aláàfin tó bá jọmọ Yorùbá gidi, gbogbo bí ó bá ti rí tí tó bá ti rí èkéyìí Aláàfin tó bá jẹ yóò fi ìdọ̀bálẹ̀ gé ni. Ẹ̀yin wa ń bọ̀ yá ní dáhùn yẹn dùpọ̀ tó gẹ́ wọn bàjẹ́ nìkan kó kí Aláàfin mọ̀ pé láti má bàa dá ètò tí wọ́n fẹ́ ṣe dúró ni wọ́n bá ń tẹ̀síwájú nínú ètò. Níbi àpérò ọmọ Ọ̀yọ́ lápapọ̀ káàkiri àgbáńláyé tí wọ́n pè ní Ọ̀yọ́ World Congress yìí, ibẹ̀ ni a ti rí gbogbo ẹ̀yà, Haúsá wá, Fúlàní wá, Ìgbò gangan wọn ò gbẹ́yìn,
kò wá sí ẹlẹ́sìn kan tí kò sí ní ìjókòó yìí. Mùsùlùmí ń bẹ́ńbẹ́, ọmọlẹ́yìn Jésù ń bẹ́ńbẹ́, kódà àwọn oníṣẹ̀ṣe iwájú gbangba ni wọ́n jókòó sí níbi àpérò ọmọ Ọ̀yọ́ káàkiri àgbáńlá ayé yìí. Gbogbo tí ń jẹ́ àgbààgbà àwọn àgbààgbà méjì ó bàjẹ́ lóde Ọ̀yọ́, gbogbo wọn ni wọ́n péjú pésẹ̀, ọmọdé àgbà. Ìjókòó yìí Ọ̀yọ́ ẹnìkankan lẹ̀. Ẹ̀yin wa ẹ má jẹ́ atanra wa jẹ, gbogbo tí wọ́n gbé jókòó yìí sọ pátá tí gbogbo ìlú yòókù káàkiri ilẹ̀ Yorùbá tí wọ́n bá lè ṣe àwòkọ́ṣe ìjókòó yìí, ẹ má jẹ́ atanra wa. Ìdàgbàsókè yóò bá ilẹ̀ Yorùbá, ìṣọ̀kan yóò bá ilẹ̀ Yorùbá, kódà ogún mi ọ̀tẹ̀ mi, ìjà ẹlẹ́sìnmẹ̀sìn, gbogbo à ń ta àwọn síra ẹni lórí ẹ̀rọ agbágbé yóò dópin. Kódà kò ní sí à ń jà sílẹ̀, ọgbàlẹ̀ mi mo gbalẹ̀ rẹ, oníkálukú ọmọ ààyè rẹ̀ pẹ̀lú ìjókòó yìí. Ohun tó ṣẹlẹ̀ níjókòó yìí ṣàfihàn wípé gbogbo ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ìṣọ̀kan ni wọ́n wà, tó sì ń ṣàfihàn pé pẹ̀lú ògo Ọlọ́run ọba Elédùà, ìṣọ̀kan yìí yóò kárí gbogbo ilẹ̀ Yorùbá. Torí ohun tí wọ́n gbé bẹ̀ sọ kì í ṣe fún ọ̀rọ̀ Ọ̀yọ́ nìkan o, gbogbo ń tọ́jú mọ́rọ̀ ilẹ̀ Yorùbá pátápátá, bí ọ̀nà àbáyọ ṣe dé sí gbogbo wùrùwùrù gbàgbàgbà tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni wọ́n gbé ìjókòó yìí sọ. Lélẹ̀ tí ó jẹ́ pé láìpẹ́ yìí èsì ayọ̀, èsì ìdùnnú lórí àpérò tó wáyé ní Aláàfin Ọ̀yọ́ yìí yóò bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Lórí ìkànnì ojúlówó ọmọ Yorùbá láti ń dá bí ẹdun tá à ń rọ̀ bí òwe. Ẹ̀yin yẹn wa, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín tẹ́ẹ̀kọ́ bá ìkànnì ojúlówó ọmọ Yorùbá pàdé rè, ẹ bá ní share, ẹ bá ní like, kẹ́ comment, kẹ́ sì follow wa àbí kẹ́ subscribe sórí YouTube channel wa fún àwọn ìròyìn ọlọ́kan òjọ̀kan nípa ilẹ̀ Yorùbá lápapọ̀. Àwòrán tẹ́ ń wò ní àwọn akọni ọbẹ̀ látòrí àwọn ọba àlàyé tí wọ́n ti jẹ ní ìlú Ọ̀yọ́ àti àwọn àgbààgbà tí wọ́n ti kópa ribiribi nílẹ̀ Yorùbá, àwọn lè ń wò yìí.